kò sígbà tọ́rọ̀ àríran yìí ò ní í ṣe mọ́ Tinubu lára o. Tinubu lọ́tún lósì àwọn ìnàka tí wọ́n ń nà ó ń fi hàn wípé ó jọ ń pé wọ́n kórìíra Tinubu ń tọ́pọ̀ ń sọ nìyẹn. Ṣùgbọ́n ìṣe Tinubu ń fi hàn wípé ìgbésẹ̀ tó ń gbé fúnra ẹ̀ kò jọ pé òun fúnra ẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá. Ó dáa, kí ni nǹkan tí àríran yìí ti sọ ṣáájú tó sì ti bẹ̀rẹ̀ sí í farahàn báyìí tó sì ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí Tinubu láìpẹ́? Ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí Tinubu láìpẹ́ o, nítorí pé ìhùwàsí Tinubu ń fi hàn wípé ètò òdìbò ọdún 2023 yẹn nìkan gan-an ni tó jẹ́ lógún jùlọ. Nígbà tí mo bá farabalẹ̀ mú àlàyé ọ̀rọ̀ mi wá, ìgbà yẹn gan-an ni ó wáyé gbogbo wa kedere ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí Tinubu láìpẹ́. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, aríran kan sọ̀rọ̀ kan nínú ìwádìí àti àjùmọ̀sọ̀rọ̀ eléyìí tí mo ṣe pẹ̀lú aríran náà ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn. Ṣé ẹ rántí? Bẹ́ẹ̀ bá rántí, ẹ jẹ́ ń fún yín ní ṣókí díẹ̀ nínú ẹ̀ náà kó jẹ́ ìránnilétí fún yín nípa Tinubu. Bẹ́ẹ̀ wà nù wọ́n gbà náà ẹ̀yin lẹ kọ lẹ́tà sí ṣẹ́ǹjì aṣíwájú yìí tó wà lẹ́kọ̀ọ́ tẹ́ ń gbé tìgẹ̀tìgẹ̀ àtẹ́mísí olú ọmọ ẹ̀ máa wọn tó máa gbẹ̀yìn oníkálukú aláìlóòótọ́ tí ó sòótọ́ torí pé ń jẹ nídìí ìbàjẹ́ kò jẹ́ kó sòótọ́ èmi jí mo yẹ lọ́tún mo sọ jáde Àkúrẹ́ ni mò ń gbé Wonder City ni mo wà lóńdó road kan wá kó amọ̀tàn kí wọ́n wá bá mi. ẹ̀ńtọ́lọ̀ ò bá pèlè ẹ̀rú ń bà bọ́lá ń bá pè ọ́ tí pèrè bá dájú áńgẹ́lì pèrè aṣíwájú wọn yóò dà ní àjò wọn rú wọn ní débẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbégbésẹ̀ lọ́tún lọ́sì kódà wọ́n sọ pé àwọn tó bẹ́ẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè wọ́n ní yúùtù làwọn o wọ́n sì nígbàgbọ́ pa wọn. wọn ò gbọ́ sà. ṣe ká ní pé bàbá yẹn gbọ́n dáadáa. ṣe wà Nàìjíríà ṣe ṣì wà láyé ẹ ní kú báyìí ojú gbogbo àní òsì gbogbo tó bá níbẹ̀rẹ̀ nǹkan yóò lópin ẹ máa wòran wọ́n fẹ́ gba tọwọ́ ẹ̀ náà ni èkó tán ti láìkẹ́ kí náà ń ṣe nísìn 10% èkó ká sọ pé 10% gbogbo èkó 8% kó ìra rẹ kí ló wá fẹ́ ṣe. ẹ mọ̀ pé wọ́n ń tì kí mo náà ṣe wọ́n ń tàn náà ṣe kí ni ń tan àbẹ́là ẹ wo ẹ já sọ̀rọ̀ mi gidi tẹ́fẹ́ gbọ́ yóò ṣe díẹ̀ ni ẹni tí ó rú ní gbogbo ilẹ̀ Yorùbá kẹ́yìn àti Yorùbá gan ẹni Yorùbá máa pín Yorùbá ń lọ o òsìntẹ́ lè ṣe Ìgbò náà ń lọ ẹ sáà máa wòran ẹ ṣe báyìí. lẹ́yìn ẹ̀ níbi ètò ìsìnkú kan tó wáyé ní ìpínlẹ̀ Ondo níbi tí gómìnà ìpínlẹ̀ Ondo ti ké sáwọn àlejò oríṣiríṣi ǹjẹ́ lẹ mọ̀ wípé ṣe ló dàbí pé Tinubu ti di ẹni arẹrẹpẹ níbi tó yẹ kó ti níyì gbáà pẹ̀lú bí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Yẹmí Ọ̀ṣínbàjò ṣe gbàgbé láti dárúkọ ẹ̀ tí ò sì kí i nígbà tó ń kí àwọn èèyàn ńláńlá tó ń yẹ wọ́n sí. And former governor of Cross River State, Mr. Donald Duke. I must recognize also our dear leader and father, Baba Bisi Akande, who is also present. Deputy governors present, especially His Excellency Deputy Governor of Ogun State, Honorable Loki Ayedatiwa, and his dear wife, Mrs. Sheung Ayedatiwa. Honorable ministers present, especially the Honorable Minister for Youth and Sports, Mr. Sunday Dare. Honorable Justice of the Supreme Court, Honorable Justice Ogunwumiju, Honorable Justice Helen Ogunwumiju. Members of the Ondo State House of Assembly present, members of the Ondo State Executive Council present, our host, our dear host, the presiding bishop of the Owo Diocese, the Right Reverend Stephen Ayodeji Fagbemi, and other ministers of the gospel present, traditional rulers present,
especially His Royal Majesty the Olowo of Owo, captains of industry, members and friends of the Akeredolu family, distinguished guests, brothers and sisters, ladies and gentlemen. Let me begin by saying that today is a day of great joy, which is why I started by singing a song that we must today lift up the name of Jesus. Because at the end of the day, we have reached a point where we must celebrate one of the most important legacies that we can possibly have, a legacy in Christ. Before I go on, I have made a very big error. I have left out the presidential candidate of... nígbẹ̀yìn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun rántí òun ti gbàgbé tẹ́lẹ̀ kóun ó kí olùdíje ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú APC ìyẹn Bọ́lá Tinubu bóyá ń ṣe lójú ẹ̀ fò nígbà tó ń kàwé bóyá ẹni tó bá tẹ ìwé àpilẹ̀kọ ẹ̀ ń ló gbàgbé láti fi sí i tó sì gbàgbé ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé iyì yẹn sì kí síbẹ̀ tó bá jẹ́ wípé Bọ́lá Ahmed Tinubu ó sì jẹ wọ́n lógún bíi tìgbà kan rí tó jẹ́ bàbàrà sí wọn kò mà ní gbàgbé aṣíwájú inú ẹgbẹ́ òṣèlú tó gbé òun fúnra ẹ̀ dépò igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nǹkan tí ń ṣẹlẹ̀ àní kan ò sí ńbẹ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sí Tinubu bóyá òun fúnra ẹ̀ ò sì tí ì fura ni láìpẹ́ àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n ẹ jẹ́ kí n méyìí wá kẹ́ ẹ fi rílẹ̀ ẹ lé ọ̀rọ̀ wò dáadáa ṣebí nígbà gbogbo tí àjálù bá dé bá wọn lápá òkè ọya lọ́hùn-ún kíá Tinubu ó ti di gbádàgbọ̀n ẹ̀ yóò ti gbéra pa ó dọ̀hún yóò lọ fún wọn lóǹkan tí wọ́n nílò láti fi ràn wọ́n lọ́wọ́ yóò náwó àánú sí wọn kíákíá yóò sì lọ rèé kí wọ́n ní ẹ̀ńlẹ́ńbẹ̀hún ṣùgbọ́n ó ti farahàn báyìí wípé ìyà kò kan mi ní Tinubu kọ sí àwọn èèyàn tá a bá pèlé èèyàn tiẹ̀ nílẹ̀ Yorùbá àbájọ tí wọ́n bá ní Yorùbá ń kọjú sí i tàbí dìde sí i kọ̀yìn sí i ó ní bó ti jẹ́ kò déédéé rí bẹ́ẹ̀ àbí ìtú kí ló pa ìgbésẹ̀ kí ló gbé ọ̀rọ̀ kí ló sọ ìsárásí ìwà ló ní ìrúwó ló ní sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé léraléra nílẹ̀ Yorùbá lẹ́nu àìpẹ́ yìí bẹ́ẹ̀ bá gbàgbé lemọ́lemọ́ làwọn Fúlàní darandaran tí wọ́n sọra wọn di darandaran tí wọ́n ń jí àwọn èèyàn gbé báyìí tí wọ́n pitú ní òpópónà márosẹ̀ Èkó síbàdàn àti ní ìpínlẹ̀ Èkìtì pàápàá ìyẹn ń fi hàn wípé lọ́wọ́ yìí ètò ààbò lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ìyẹn nílẹ̀ Yorùbá wa ó ti mẹ́hẹ̀ gbáà ní òpópónà Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn afurasí wọ̀nyí wọ́n ṣèkọlù sí àwọn arìnrìn-àjò ní October 27 ṣe rántí wọ́n jí èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé wọ́n sì pa àwọn èèyàn míì lọ́jọ́ méjì lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n tún ṣe bákan náà ní Ìrẹ̀lẹ̀ Èkìtì wọ́n jí àwọn èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé tí wọ́n rìnrìn àjò àwọn tí wọ́n ṣe ìkọlù sí yìí 2 nínú àwọn ìkọlù oríṣiríṣi tí wọ́n ṣe rèé o nílẹ̀ Yorùbá léraléra láàrin ọ̀sẹ̀ kan ṣe mátàn yín àwọn gómìnà nílẹ̀ Yorùbá yìí kàkà kí wọ́n gbègbè sí akọni àwọn tí wọ́n ń ṣe ó ń fi hàn bíi pé àwọn fúnra wọn gan ọ̀rọ̀ yìí ò ká wọn lára àwọn ìkọlù wọ̀nyí sì ṣàfihàn pé yàtọ̀ sí Tinubu pàápàá àwọn gómìnà ńlẹ̀ Yorùbá ti já àwọn ọmọ Yorùbá kulẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kùnà láti fi páńpẹ́ ọba gbé àwọn karambà ní ìka ẹ̀dá tí jínigbé wọ̀nyí tí wọ́n ń dá họ́wùhọ́wù lẹ̀ nílẹ̀ wa bí ò bá jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ akọni ìgbésẹ̀ akẹni kíákíá lẹ́kùn ilẹ̀ Yorùbá yìí láti mọ́pin dé bá wàhálà èyí tí ń ṣẹlẹ̀ yìí àfàìmọ̀ kó má jẹ́ pé
wọ́n ó sọ ilẹ̀ Yorùbá di ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lọ́hùn-ún. Àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ó wọgbà ńlẹ̀ Yorùbá gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lọ́hùn-ún tí àti rìnrìn àjò dogun àti dáko dọ̀ràn àti ṣe káràkátà tó sì di wàhálà. Bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ bá gbàgbé, àwọn ìkọlù tó wáyé wọ̀nyí ọ̀sán gangan ló mà wáyé. Èkìtì tèyí tó ṣẹlẹ̀ lẹ́kìtì tí wọ́n jí àwọn èèyàn gbé ó wáyé láago 11 ìyálẹ̀ta 11 a.m. èyí tó ṣẹlẹ̀ ńbàdàn ìyẹn wáyé láago 5 ní nǹkan bíi aago 5 sí 6 ìrọ̀lẹ́. Ọ̀sán gangan lórí pápá kùtù àìlọ́kọ̀ àrúgbọ̀yà. Ìyálẹ̀ta kùrùkẹrẹ alákọ̀rí ṣonṣongiro lọ̀rọ̀ jẹ́ nígbà tí wọ́n bá kó àwọn èèyàn wọ̀nyí dé inú igbó tán táwọn ọlọ́pàá ò sì rí nǹkan ṣe sí i. Ìṣe àwọn ọlọ́pàá wa pàápàá ń fi hàn bíi pé ń ṣe ni àwọn karambání darandaran tó ya ọ̀daràn yìí ni wọ́n lè ṣe pitú ọwọ́ wọn ṣiṣẹ́ láabi wọn nígbàkigbà tó bá wù wọ́n níbikíbi láìsẹ́ni tí yóò dá wọn lẹ́kùn ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Bẹ́ẹ̀ bá rántí, nígbà tí ẹni tó jẹ́ igbákejì gíwá ní ilé ẹ̀kọ́ gíga fásitì Ìbàdàn tẹ́lẹ̀ rí tí wọ́n jí gbé lópòpónà márosẹ̀ Ìbàdàn sékòó Èkó síbàdàn, nígbà tó ń sọ̀rọ̀ ó ṣàlàyé pé odidi ọjọ́ 2 lòun lò nínú igbó wọ̀nyí pẹ̀lú àwọn karambání ìkà tó jí ń gbé nínú igbó kìjikìji tó jẹ́ igbó Ògùn mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó nínú igbó yìí mà ní ó ní ọkàn òun lọ sọ́dọ̀ àwọn 5 yòókù tó sì wà ní akólú àwọn ajínigbé lásìkò náà. Àwọn ọ̀dọ́bìnrin 2, ọ̀dọ́kùnrin 2 àti ẹnìkan tó lọ́jọ́ lórí díẹ̀. Ó ní wọ́n máa yin ìbọn fún òun lórí lásìkò tí wọ́n jí òun gbé o. Ìyẹn gbọ́ tìta ó jókòó, ẹ tún máa gbọ́ ti ẹlòmíì tí wọ́n jí gbé. Ìyẹn Aminat Taiwo, ọmọ ọdún 22 lòun. Òun ṣàlàyé ó láwọn ajínigbé wọ̀nyí tí wọ́n jí òun gbé nígbà tó ń wà láàrin wọn. Àwọn ajínigbé yìí mà lé ní 30, wọ́n lé ní 30 níye. Wọ́n ní wọ́n fi nǹkan bojú ní o, wọ́n sì kó àwọn nǹkan ìjà oríṣiríṣi dání. Kódà wọ́n wọṣọ sójà, wọ́n tún wọṣọ ọlọ́pàá. Ó ní nígbà àkọ́kọ́ táwọn tiẹ̀ kọ́kọ́ rí wọn, gbogbo èrò tó gbọkàn àwọn ni pé àwọn adigunjalè rèé, wọ́n fẹ́ gbà tọwọ́ àwọn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí wọ́n sì dá yíbo àwọn tí wọ́n sì rán àwọn wọnú igbó lọ pé káwọn ọmọ wọgbó. Wọ́n gba gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ àwọn, wọ́n sì ní káwọn torí bọnú igbó aginjù. Àwọn ṣe bẹ́ẹ̀ fún nǹkan tó lé ní wákàtí 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú igbó kìjikìji làwọn ń fẹsẹ̀ rìn. Ṣé ẹ sì mọ̀ pé ká sọ díẹ̀ ká dákẹ́ nú ẹ̀ ni? Wọ́n pọ̀ bẹ́ẹ̀ táwọn Fúlàní wọ̀nyí ti hàn léèmọ̀, táwọn ajínigbé ti dá sẹ̀ríà fún, tí wọ́n jí wọn wọgbó, fìyà jẹ wọ́n, wọ́n pa ẹlòmíì. Ṣé bí wọ́n ṣe wá ń tú kẹ̀tíkẹ̀tí wọ ilẹ̀ Yorùbá wá yìí, ṣe rí wípé ó lámì. Láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn báyìí sì ni ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ lemọ́lemọ́. Fùlẹ́ńgẹ wọ́n wá ń pọ̀ sí i, táwọn tó sì tún wà nípò náà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún àwọn ìka ẹ̀dá tí ń jínigbé jínipa yìí. Ṣùgbọ́n tó dunni ni pé bí àwọn karambání wọ̀nyí ṣe ń gba àlàálẹ̀ Nàìjíríà wọlé tí wọ́n sì ń wá láti apá òkè ọya, ìyẹn lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún wá sí ilẹ̀ Yorùbá yìí, àwọn agbésùnmọ̀mí Boko Haram, ISWAP tí wọ́n ń lẹ̀dí àpòpọ̀ fikùn lukùn pẹ̀lú àwọn darandaran wọ̀nyí láti ṣiṣẹ́ láabi tí wọ́n ń wọ ilẹ̀ wa wá. Ǹjẹ́ lẹ mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ gómìnà nílẹ̀ Yorùbá tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá tó nítumọ̀ lórí ẹ̀, ṣe ni wọ́n ń káwọ́ gbéra. Àmọ́ ṣá,
gbẹ̀yìngbẹ́yìn ọ̀rọ̀ yìí náà ó sún wọn títí wọ́n fi ṣe àgbékalẹ̀ kinní kan tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn. Wọ́n ṣe àgbékalẹ̀ àmọ̀tẹ́kùn ní tòótọ́, ṣùgbọ́n àsìkò tó yẹ kí wọ́n tètè gbégbésẹ̀ tí Gani Adams tó jẹ́ adarí ẹgbẹ́ OPC ìyẹn Oòduà People's Congress tí ó ń sọ̀rọ̀ àti lásìkò tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Dr. tí ó dìde pẹ̀lú àwọn kànrìnkànrìn míì àtàwọn míì tí wọ́n ń wá òtítọ́ àti àlàáfíà ilẹ̀ Yorùbá tí wọ́n pariwo sókè. Ǹjẹ́ lẹ mọ̀ wípé àwọn gómìnà wọ ògbégbèsè àkìn lásìkò náà ọ̀rọ̀ ti bọ́ sórí tán kí wọ́n tó máa mí. Bẹ́ẹ̀ sì rí ìgbésùnmọ̀mí kì í ṣe ń tó rọrùn láti paná bí tí wù kó mọ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé Kúnlé Tóògùn tó jẹ́ ajagun gbébọn tì jagunjagun ni fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀, ìyẹn Army Brigadier General tó tún jẹ́ ẹni tó máa ń wo àwòfín. Òun ló ti fìdí ẹ̀ múlẹ̀ ṣáájú o wípé àwọn karambani yìí wọ́n mà ti ń yí ilẹ̀ Yorùbá pò, ṣùgbọ́n àwọn gómìnà wa wọ́n lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀, wọ́n fọ̀rọ̀ ọ̀hún ṣàwẹ́wà. Lóòótọ́ ni pé ní báyìí àwọn gómìnà láwọn ìpínlẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Yorùbá ti fọwọ́sowọ́pọ̀ ṣe àgbékalẹ̀ àmọ̀tẹ́kùn. Àmọ́ ṣá, ṣe ló dàbí ẹṣin inú òwe, ó dàbí ajá tí ò léyín ni, nítorí pé ìjọba ìpínlẹ̀ Ondo nìkan lábẹ́ gómìnà Akérédolú tìpínlẹ̀ Ondo nìkan ló ń múṣẹ́ ṣe tààrà lórí ọ̀rọ̀ yìí, tí àwọn àmọ̀tẹ́kùn tìpínlẹ̀ Ondo tí wọ́n ń ṣiṣẹ́ kárakára nítorí pé wọ́n rí àtìlẹ́yìn gidi látọ̀dọ̀ gómìnà wọn. Bó tiẹ̀ jẹ́ pé lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí ń ṣàkóso lọ́wọ́ òun náà ni gómìnà yìí wà, síbẹ̀ kò mọ́rọ̀ ọ̀hún ní kékeré. Ṣé ẹ tún rántí wípé ìgbékalẹ̀ yìí ń ní òṣèyìn bí wọ́n ti ṣekú pa Fúnkẹ́ Ọlákùnrin tó jẹ́ ọmọ bíbí ìyẹn ọmọ obìnrin tí bàbá pa Reuben Fáṣọ̀rántì tó jẹ́ adarí tàbí kí n pé tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà Yorùbá tí wọ́n ṣekú pa ọmọ ẹ̀ nígbà náà ní òpópónà Àkúrẹ́ sí Ọ̀wọ̀ ní July 2019 látọwọ́ àwọn Fúlàní wọ̀nyí. Òun ló bí ìgbésẹ̀ táwọn gómìnà yìí gbé tí wọ́n fi dá àmọ̀tẹ́kùn sílẹ̀ kíákíá nígbà náà. Ṣùgbọ́n ó farahàn wípé ọ̀rọ̀ òṣèlú ìdìbò ọdún 2023 ní nǹkan tó gba ọkàn àwọn gómìnà wọ̀nyí. Gómìnà Rotimi Akeredolu tìpínlẹ̀ Ondo nìkan ló ń ṣe bó ṣe yẹ kó ṣe lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé alẹ́ni tó ń díje ipò ààrẹ nílẹ̀ yìí tó sì jọmọ Yorùbá, gbogbo tó gbé karí ni èmi ló kàn ìdìbò ọdún 2023 dípò kó bójú wo ìtàjẹ̀sílẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ léraléra nílẹ̀ Yorùbá báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lóríṣiríṣi. A ò lè gbàgbé ìṣẹ̀lẹ̀ ìkọlù ìyìnbọn tí wọ́n pààyàn ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ nípínlẹ̀ Ondo. Èèyàn 42 tó ń jọ́sìn lọ́wọ́ ni wọ́n ṣekú pa, ọgọ́rùn èèyàn ni wọ́n hàn léèmọ̀ dá ọgbẹ́ sí lára. Ṣé ẹ rántí àtàwọn èèyàn wọ̀nyí tí wọn ò sí níjọba tí wọ́n ń dìde tí wọ́n sì ń pariwo àwọn tán wà nípò agbára nípò òṣèlú ńlẹ̀ Yorùbá ṣe ni wọ́n káwọ́ gbéra. Kí ló dé? Ìyẹn já mi wípé wọn ò fi gbogbo ara nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, kì í sì ṣe tọkàntọkàn ni wọ́n fi ń ṣe ìfẹ́ Yorùbá. Ìfẹ́ tara wọn gan ló ṣe pàtàkì sí wọn jùlọ. Bẹ́ẹ̀ àkọsílẹ̀ fi hàn wípé lábẹ́ ìjọba Muhammadu Buhari eléyìí tí ń ṣàkóso lọ́wọ́ tí ò ka ọ̀rọ̀ àbòsí yìí, tó yẹ pé ọ̀rọ̀ Fúlàní tí ń ṣekú pa àwọn èèyàn yìí kò jọ òun lójú. Àkọsílẹ̀ fi hàn wípé kò dín ní 53,480 èèyàn tí àwọn Fúlàní agbénipa ajínigbé yìí tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ tí wọ́n pa nífọ̀nàfọ̀nṣu láàrin oṣù May ìyẹn 29 ìyẹn ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2015 títí di October 15, 2022. Ìyẹn fi hàn wípé ogun ti ń ṣẹlẹ̀
lórílẹ̀‐èdè náà nìyẹn. Nítorí pé iye èèyàn tó kú láàrin àsìkò yìí ó ju iye èèyàn tó kú nínú àwọn ìlú míì tí ogun ti ń jà lójú méjèèjì lọ lórílẹ̀‐èdè àgbáyé. Bí àwọn gómìnà nílẹ̀ Yorùbá ń bá nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá, èmi rò pé ohun tó yẹ kí wọ́n ṣe báyìí ni pé kí wọ́n túbọ̀ rú àwọn àmọ̀tẹ́kùn lágbára sí i, láìka èrò ìjọba àpapọ̀ sí, kí wọ́n kó nǹkan ìjà fún wọn, kí wọ́n tì wọ́n lẹ́yìn, kí wọ́n dúró tì wọ́n gbágbágbá, kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe nínú ìṣọ̀kan láti rí i dájú pé àwọn ará bí yìí ò rẹ́sẹ̀ wálẹ̀ láàrin wa mọ́, láti lé wọn dànù kúrò nínú igbó ìgbẹ́, inú igbó wa nílẹ̀ Yorùbá. Kí àwọn àmọ̀tẹ́kùn kí wọ́n wo gbogbo inú igbó wa, kí wọ́n fọ̀ kó mọ́ ṣáká, kó mọ́ tónítóní, kí àwọn èèyàn ní agbègbè kọ̀ọ̀kan, ìletò kọ̀ọ̀kan, ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan, ìlú kọ̀ọ̀kan, ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kí wọ́n dìde wúyà, kí wọ́n ṣe níbàámu pẹ̀lú nǹkan tí Theophilus Danjuma tó sọ wípé àwa èèyàn ní ká jà fúnra wa láti dáàbò bora wa o, ká dìde wúyà láti ṣe bẹ́ẹ̀, ìyẹn gangan lọ́nà àbáyọ. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá, ibo wa làwa lọ, ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. Ẹni tó ṣe oògùn àti pé yóò ní láyé ló fi oògùn ní láyé, ìmọ̀ yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú. Ó ṣe kejì olùyọ. Is it right to be saying that to the president of the country? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní ṣe ó fi dúró. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dídúró. Ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀. Àfi táwọn ò bá pè mí lóko, àfi tí máa fi méjì fún ìpè nìkan lóko. Yorùbá Gidi TV. Ṣàṣù àbíkẹ́ kéjọ́ ní jó ẹnì kò torí ó ti ṣàbíkẹ́ máa ń bẹ̀rẹ̀. Fẹ́lá ò sọ pé ìdààmú àdúgbò. Fẹ́lá ò sọ pé ní wèrè olóore. Ọlọ́run ṣe pọ̀ ti Fẹ́lá ní ìsìn. Tóyàn bá fẹ́ kọ bí Fẹ́lá, àyànmọ́ Fẹ́lá nù o. Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ nà. Tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀. Gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí oníṣẹ́ ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.